fúlàní tẹ́ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ìbá ṣe pé bóyá àwọn náà kọ́ àti torí àwọn kan ti ń dá ṣe tó bá gbé lórí ẹjọ́ ẹ sẹ́wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ́ẹ̀ DSS wà á fi ìbọn tẹ́lẹ̀ ìwọ́n tó lọ́ọ́ lórí ìbá àwọn kìnnìkan mú ọlẹ̀ lọ́nà ò mú ọlẹ̀ lọ bá wọn nùgbò àwọn náà múlẹ̀ inú ìgbò alọ́sọ́bẹ̀ alọ́sọ́ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn kọ́ bá àgbà wọn wá tí gọ́ọ̀mẹ̀ bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú àwọn tí ń bẹ́ẹ̀ wọ́n lé pàwọn àwọn ọmọ wọn ọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ ti sọ tí kò bá láfẹ́ ní kí DSS àbí ọlọ́pàá kọ́ lọ bá wọn tọ́ àwọn ọmọ wọn wọ bọ́ọ̀lù làwọn nílò oní òní lọ́bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ mú lọ́dọ̀ ìfowópamọ́ ẹ̀sìn sànù ìbá yẹn ràn wọ́n ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbá ràn wọ́n ṣé ìbá àwọn èyí wá lójú àbí ti DSS tún sọ ìbá yìí àwọn tó wá mú wọ ọ̀daràn àwọn èsè ń wọ ọ̀daràn báwọn apààyàn sí lọ́jọ́ ọ̀pààyàn rí wọn wá yẹ ní ọ̀sẹ̀ lọ́rọ̀ ebi ilé lọ́ba nínú bó ṣe ń wà wọn amẹ́ká pípa wọn bá ràn wọn nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn ó wá àpèsè àwọn ọ̀sán tí mo fi ràn wọn òsì onítọ̀hún tó bá níbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bíláhì làdíláhìlá òun àbí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọn nù àwọn tábìlì bá ń sẹ́yìn ìbọn wọn ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí ó fi hàn yóò sì ràn tó bá gbẹ̀bọ̀ láàgán lọ́wọ́ tábìlì bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdá wọn ní sọ ọ̀làdà kọ̀ọ̀rọ̀ àwọn aláwà sọ ọ̀làdà lórí a máa hàn ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀rẹ̀ gbọdọ̀ hàn àwọn òsàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lọ ní. ọba tó ní mọ̀lẹ́kà làwọn bá ṣe tó ẹgbẹ́ ìyá rẹ̀ làwọn méjì ti pa bóòdù sí láàrin kò sẹ́ni àkọsímọ̀ ẹ̀dùn oṣù oníbàwọ̀n èyí wọ́n á pọ̀ síbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ wá fi ṣeré tẹ́lẹ̀ nílà káyìí tí ń jánu tí ń jábọ̀ wọ́n bù sẹ́wọ́n láwọn olóṣèlú ló ń bẹ níbi èyí tẹ́lẹ̀ níbi ọ̀fún olóṣèlú máa ó lè ní tọ́ọ̀kì tiẹ̀ ti ń lò ṣùgbọ́n olóṣèlú náà máa kó èèyàn báyìí ẹ bàbá tó kó èèyàn kò ní reality tá a mọ̀ rí ẹ máa wo bó sẹ́wọ́n bó sẹ́wọ́n over 90% rẹ̀ ló súnmọ́ gbó tàbí kó súnmọ́ bọ́dà bẹ́ẹ̀ náà wọ́n wá jí àwọn ọmọ gbé wọ́n sì gbé kírísítẹ́nì nìkan nínú tó pọ̀ ní àwọn ọmọ ọlọ́jẹ́ mùsùlùmí muslim christian ni wọ́n kẹ́ẹ̀rí Yorùbá kọ́ lọ́pọ̀ olú Nàìjíríà tàjọ́ ń ṣe wọ́n wá ní kí ló dá fi ya kúrò ẹwà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí ọ̀pá làkáyè mú ẹ tó bá lajú ẹ tó bá nílà àkáyè kò ní balọ̀ rẹ̀ wọ́n ní gbogbo ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ dàgbà ìyàwó ní jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò. ẹ̀yin èèyàn ẹ gbọ́rọ̀ tí bàbá yìí ìyẹn mufti tó ń sọ nípa olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń gbọ́rọ̀ yìí ni wọ́n sọ wípé bàbá pẹ̀lú bẹ́yìn náà ṣe nípa ẹ lágbára ẹ̀yin náà lè pìrìsẹ́ǹtì ara yín níwájú ìjọba wípé òkè ẹ̀yin náà lóògùn o pé ẹ̀yin náà fẹ́ gbìyànjú wò pé níṣe ni kò dára kí àwọn èèyàn kí wọ́n máa criticize olóyè Sunday Igboho wẹ́ẹ́ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀kẹ́ tún gbọ́ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí bàbá yìí sọ nípa olóyè Sunday Igboho ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn lágbára Elédùmarè ẹ ò ní fi gbé ọmọ sí o. fúlàní tẹ́ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ìbá ṣe pé bóyá àwọn náà kọ́ àti torí àwọn kan ti ń dá ṣe tó bá gbé lórí ẹjọ́ ẹ sẹ́wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ́ẹ̀ DSS wà á fi ìbọn tẹ́lẹ̀ ìwọ́n tó lọ́ọ́ lórí ìbá àwọn kìnnìkan mú ọlẹ̀ wọ́n mú ọlẹ̀ lọ bá wọn ní igbó àwọn náà múlẹ̀ inú ìgbò alọ́sọ́bẹ̀ alọ́sọ́ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn ọba àgbà wọn wá tí gọ́ọ̀mẹ̀ bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú àwọn tí ń bẹ́ẹ̀ wọ́n lé pàwọn àwọn ọmọ wọn ọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ ti sọ tí kò bá lábẹ́ ìmúni kí DSS àbí ọlọ́pàá kọ́ lọ bá wọn tọ́pọ̀ àwọn ọmọ wọn wọ bọ́ọ̀lù làwọn nílò oní òní lọ́bẹ̀ bọ́ọ̀lù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú nígbà tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ mú lọ́dọ̀ ìfowópamọ́ ẹ̀sìn sànù ìbá yẹn ràn wọ́n ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ọmọ rẹ̀ ti bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbá ràn wọ́n ṣé ìbá wọn yìí wá lójú àbí ti DSS tún sọ ìbá yìí àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn ìṣẹ́ ìwọ̀n dára báwọn apààyàn sí lọ́jọ́ ọ̀pààyàn rí ọ̀rọ̀ ayé lọ́sọ̀rọ̀ lọ́rọ̀ ilé lọ́ba nínú bó ṣe ń wà wọn amẹ́ká pípa wọn bá rẹ̀ wọn nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn ó wá àfíìsì àwọn ọ̀sán tí mo fi ràn wọn òṣì onítọ̀hún tó bá níbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bíláhì làdíláhìlá òun àbí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọn nù àwọn tábìlì bá sẹ́yìn ìbọn wọn ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí ó fi hàn yóò sì ràn tó bá gbẹ̀bọ̀ láàrín lọ́wọ́ tábìlì bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdá wọn ní sọ ládà kọ̀ọ̀rọ̀ àwọn aláàṣọ ládà wọ́n a máa hàn ní ojú sẹ́mọ̀ tá a wà ń bẹ̀rẹ̀ gbọdọ̀ hàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lọ ní ọba tó ní mọ̀lẹ́kà làwọn bá ṣe tó ẹgbẹ́ ìyàrá làwọn méjì ti pa bóòlù sí láàrin kò sẹ́ni àkọsímọ̀ ẹ̀dùn oṣù oníbàwọ̀n èyí wọ́n á pọ̀ síbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ wá fi ṣeré tẹ́lẹ̀ nílà káyìí tí ń jánu tí ń jábọ̀ wọ́n bù sẹ́wọ́n láwọn olóṣèlú ló ń bẹ́ẹ̀ yìí tẹ́lẹ̀ nígbà fún olóṣèlú máa ó lè ní tọ́ọ̀kì tiẹ̀ ti ń lò ṣùgbọ́n olóṣèlú náà máa kó èèyàn báyìí ẹ bàbá tó kó èèyàn kò ní reality tá a mọ̀ rí ẹ máa wo bó sẹ́wọ́n over 90% rẹ̀ ló súnmọ́ gbó tàbí kó súnmọ́ bọ́dà bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ wọ́n wá jí àwọn ọmọ gbé wọ́n sì gbé kírísítẹ́nì nìkan nínú tó pọ̀ ní àwọn ọmọ ọlọ́jẹ́ mùsùlùmí muslim christian wọn kẹ́ẹ̀rí Yorùbá kọ́ lọ́pọ̀ olú Nàìjíríà dájọ́ ń ṣe wọ́n wá ní kí ló dá fi ya kúrò ẹwà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí ọ̀pá làkáyè mú ẹ tó bá lajú ẹ tó bá nílà àkáyè kò ní balọ̀ rẹ̀ wọ́n ní gbogbo ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ dàgbà ìyàwó ní jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò àwọn tó jí wọn bí ó hàn ó dájú pé wọn ò nọ́mà
kò sí ẹnìkan tó láìkẹ́ kò sí ẹnìkan tó faramọ́. bẹ́ẹ̀ tí lára ìṣẹ̀lẹ̀ yìí àtàwọn ọmọ èmi náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ó yá gbàgbọ́ yé àwọn ìran márùn kan tó ní pé kápẹ́tọ̀ bá ráyè rẹ̀ ó yẹ wọ́n ráyè fún gbogbo àwọn ìran márùn yìí bíi mẹ́ta nínú wọn Islam gangan ni wọ́n focus, méjì nínú wọn àti Islam àwọn mùsùlùmí àti Islam á kàdánwò lára wọn láwọn méjì àwọn àlùkò tó wà kàdánwò lára wọn tí wọ́n bá jọ máa wọlọ̀ ká Islam àmọ́ wà lára ìlú tí ó sì Islam àjọ sí àdánwò àwọn méjì ẹgbẹ́ àbá mùsùlùmí tó ní professor wa tó bẹ́sẹ̀ wá ti dáa tó àwọn mẹ́ta ń bẹ̀ àwa ni wọ́n focus látara ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ mélòó kan ṣẹṣẹ àwọn ọ̀nà márùn-ún wọ́n kílẹ̀ à ìran méjì tájọ sí à ó ti ń ṣẹlẹ̀ tó tó lọ síbẹ̀ àwọn ọ̀nà kan bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ bá tó wọ́n gọ̀ bẹ́ẹ̀ bá ní òní 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 wọ́n aṣọ Islam ṣùgbọ́n kò sóòyìn tẹ́lẹ̀ òní wọn nínú wọ́n gọ̀ àbí òní òní ẹ̀gbọ́n gọ̀ nínú sẹ́wọ̀n òní làkàì wọ́n ní làkàì kì í yẹ́sọ̀ wọ́n sọ̀rọ̀ Islam wọ́n sì bọ́ síbi ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí wọ́n ń banújẹ́ lórí ta ni inú rẹ̀ odò tọ́mọ̀ ìdáwọ̀ náà fọ́ tiẹ̀ bóòlù sí láàrin wọ́n ẹgbẹ́ ìyàrá làwọn méjì ti pa bóòlù sí láàrin kò sẹ́ni àkàtí mọ́ ẹ̀dùn ó ṣe oníkàwọ́ èyí wọ́n á bọ́ síbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀wà ti ṣeré wọ́n kọ̀ lórí social media tó kàn dáwà láàmù ṣùgbọ́n àwọn ọgbà wa jáde wá wọ́n ń bú wa tẹ́lá fẹ́ bú wa ṣé ìwọ́n náà fi bú wa ẹ̀ ń bú wa ẹ wá ń gbé ìjọ ìjọba wa pé àwọn bandit àwọn mùsùlùmí ẹni irúgbó sọ̀rọ̀ yàtọ̀ bá jọ́ta dè ní wọ́n á lọ àwọn ṣẹlẹ̀ wọ́n máa lò tí a bá inú kàyéfì ni pé ẹ ní ẹni tí ìdàtí ẹjọ́ ń gbèlú tí ọba yìí fọ́ pẹ̀lú àdẹ́gbẹ̀ ẹni wọ́n lábẹ́ ó bá fi ń gbẹ̀ bàtà wọ́n àmọ́ wa orí social media ti jánu tẹ́tí ń pa wọ́n wọn ò kọjá bẹ̀ wọ́n à ń ríà wọ́n à ń bá wa gbé wọ́n wà béèrè pé ta làwa wọ́n wà wó kiri sí ọwọ́ wa ta lẹ́fẹ́ fi àwọn wé à ń sọ òdodo ọkọ̀ gbọ́n táwọn sọ lásán lórí social media ọwọ́ ń sàkàkọ̀ lórí social media wọ́n àwọn táwọn sọ ní ọ̀gá ìdílé olùdáwà ọmọ ọba níyà ọ̀rẹ́ ọba níyà ọmọ ìjọba níyà ọ̀rẹ́ ìjọba níyà gbogbo ọ̀gá dàda tẹ́ ń wí lọ́nu kí ló tọ́lọ́pàá òyà ti sè lórí wọn mọ̀ wá wọ́n mọ̀ tó lọ́lẹ̀ pa lórí bí ẹsẹ̀ ṣe òyà ti sè wọ́n mọ̀ òdodo wọ́n mọ̀ tó lọ́lẹ̀ pa ẹ bá fẹ́ lo ìṣẹ̀lẹ̀ tó pé àwọn ọ̀daràn tó yẹ pé gbogbo wọn máa gbé gbogbo wọn sì jọba wọn wá jẹ́ àwọn ọmọ gbé wọn sì gbé kírísítà nìkan nínú tó pọ̀ ní àwọn ọmọ ọlọ́jọ́ mùsùlùmí muslim christian wọn títí àti àwọn tí wọ́n wáyé wọn ò lẹ́sìn kí ló dé à ń gbé kí ni wọn tẹ̀lé lò ní bẹ́ẹ̀ ní point tẹ́ẹ̀ fi lè bú wa nígbà ẹ̀ka máa gbó chance àti ara ní àwọn èèyàn ẹ wá máa parọ́ lọ. àwọn number 2 wọn náà ní christian tí wọn mọ̀ wá christian tó mọ̀ wá ọ̀pọ̀ wọn wọn àbá wọn wí ó lè mọ́ láì pé nípa jẹ́ mùsùlùmí àmọ́ tó bá nọ́ọ̀mà tí ọ̀yà wèrè nígbà kò ṣe ọmọ pé kò sọ́kà ó ní fún àyè gẹ́sì èrò yéṣu rẹ̀ wọ́n àtàwọn bẹ̀rẹ̀ náà christian wọ́n là àtàwọn ní wọn ọ̀rọ̀ táwọn sọ òdodo táwọn sọ àwọn bínú sí àwọn ní àwọn àlàkẹ́ àwọn ọ̀rọ̀ wọn mú wọ́n wá mọ́tẹ́lẹ̀ bá àjàjù ìrọ̀ ìlọ ìrọ̀ bí bọ́ọ̀mù láti ẹ̀ka máa gbó lásán ni sí ẹ̀ka tí àwọn ilẹ̀ ìpàwọ́sẹ̀ èyí wọ́n lọ fọ́kàn ìbàlẹ̀ wọ́n máa gbó lásán náà ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn Yorùbá nìsan wọ́n bí gbọ́dọ̀ pa àwọn fẹ́ẹ́ fi ẹni náà ní apros ń tọ́ gbajúmọ̀ jù báwọn ẹ̀ ti ń wé o náà aláàfà tó sọ̀rọ̀ jáde ó sì nídìí nọ́mbà 1 nígbà tó ṣe yìí kọ̀kọ̀ sí kẹ́ẹ̀kì Yorùbá ọjà pé Nàìjíríà dájọ́ ń ṣe wọ́n wá ní kí ló dá fi ya kó ẹwà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí ọ̀pá làkàyè ìwọ̀n ẹ̀dọ́ lajú ẹ̀dọ́ nílà àkáyè kò ní balọ̀ rẹ̀ wọ́n ní ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ̀dá ìyàwó ń jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò àbí ṣe ọlọ́run kan sọ pé èdè ìyà tí ń jẹ Yorùbá yìí o èdè ìyà tí ń jẹ Haúsá ọlọ́run bá ní pààrọ̀ kó ṣe jẹ kó ẹsẹ̀ jẹ kí ti àwọn lọ sílẹ̀ Haúsá kí Haúsá máa bọ̀ wá sí kí ni ìdè ó ṣe wíjà ní ìyà tẹ kọ́ bí kọ́rẹ́ntì àtàjọ jẹ Nàìjíríà àni torí àjẹwà tẹ́ wọ́n sọ pé tá a bá ya lọ ìyá òní jẹ́ mú wọ́n mú sọ wá olóṣèlú ẹ̀dá ìbọn olóṣèlú ṣé ní bàtà bá ya lọ àwọn olóṣèlú kẹjà ọmọ sọ fún ibẹ̀ Nàìjíríà ọ̀fẹ́ mọ tẹ́kẹ́tẹ́ ní yíya orí ìbú ní ẹ̀rí nígbà tí àwọn àbíábà bẹ̀ ya ẹ̀rí adúlé ẹ̀mí tó sọ̀fọ̀ wọ́n wá 2 mílíọ̀nù kí Yorùbá wá sọ fún ọ̀fẹ́ ya ní ìsìn ẹ̀mẹ́yẹ ìbí tó sọ̀fọ̀ mọ̀nà máa gbé èyí tó gba ara rẹ̀ lọ́dà àwọn ìdánwò ní pé ẹjọ́ lọ́sẹ̀ bá jẹ́ ìdìbò tí mọ̀ yìí nínú àjẹ́ ìdìbò tí mọ̀ yìí nígbà tí pẹ́sidẹ̀ntì kan Nàìjíríà orí rẹ̀ wá dúró pé àyà lọ nígbà tí pẹ́sidẹ̀ntì kan Yorùbá Haúsá ti Ìgbò ti ṣe ọwọ́ kan Yorùbá láti àyà lọ wọ́n náà wọ́n Yorùbá ní ìdájọ́ kan yóò dé ìdájọ́ sọ para mọ́ ní ìsìn ìjẹ̀kùnrin káàkiri Yorùbá ti dàsìkò ṣé ìyá lọ gan sẹ́yìn ìkàlẹ́ àkójọ ọ̀wá sáwọn àtàwọn akẹ́kẹ́ ń bẹ̀ ọ̀sáàtà sófin bẹ̀ ọ̀sáàtà súnmọ̀ ń bẹ̀ ìmọ̀ àwọn church torí wọ́n pé wọ́n ọ̀dá sí rìdíìmù ọ̀dá sí èsì mẹ́bà Yorùbá nìṣẹ́ orí wọn lájú ọmọ kí n pè Nàìjíríà baptist ọ̀dá sí ó wà church láláì bátàbí ọ̀dá sí ẹ̀yìn kan ẹ̀ nílá àdáyé kẹ́kẹ́ làwọn ọ̀dẹ̀kẹ́ tí wọ́n mọ́ kí ní mẹ́rin ìlú àbúrò ń gbé lẹ́wọ́n parọ́ fún ayé wọ́n wáyé wọn apárọ̀ kan mọ́ mi wọ́n ẹ̀yìn Yorùbá nìṣẹ́ lẹ́bẹ̀ẹ́ ilé ìdí tàbátí àdá sí pé òtí sí onítọ̀hún yọ́ balẹ̀ láti kékeré mi bóyá ẹ̀gbọ́n òyìn mo sọ ní àkọ́kọ́ gbàgbé mi báyìí òtí sí onítọ̀hún tọ́ba bí nínú àròjọ́ dáa ní tí n bá kí tàbátí àdá ní àgbára ọlọ́ kí ni la ọlọ́run 99% ní tí ìrí tí mo ké sí tí ó rí wọn á kí tàbátí àdá fún ìbánisọ̀ láti ṣe lọ tí ti bàjẹ́ ẹ̀ẹ́dì kọjá dé wọn ẹ̀ máa parí ni ẹ̀ máa parada kí ló rẹ̀ bẹ̀ lórí wọn á fẹ́ gbẹ̀sán ní àsìkò yìí wọn á lè gẹ̀gẹ̀ nípa déètì yẹn wọn lè dá security lẹ̀ fún ilẹ̀ Yorùbá láti máa gbógun ti ẹlẹ́bọ wọn á bí àwọn ẹlẹ́bọ ọdún wọn léèrè
ìjọ òní tàwọn security wa lọ bá wọn àjọ sọ wọn pọ̀ ni wọn á bí christian léèrè àti bí kíbi tí táwọn bá wa táwọn security lábàjọ́ tó ti dáyé ìmọ̀ ẹ̀kọ́ ọlọ́pàá àti DSS àti civil defence ni òun ìpààyàn kì í lọ́nà yẹn yóò mú ọlé ọlọ́pàá lọ́wọ́ ni ìwọ ọlọ́pàá mẹ́ta security lẹ̀ ó ní yẹ̀yẹ́ ó lè wọ́n lọ ṣe ibi tí àwọn kìnìyàn wà ní ìwé orí ọ̀sẹ̀ gbà yóò lọ ibi tí àwọn kìnìyàn wà èmi sọ̀rọ̀ olóògbé mo gbìyànjú mo dẹ̀ ń gbìyànjú lọ láti ọjọ́ security ta ní ìwé kọ́kọ́ fà gbogbo ilẹ̀ Yorùbá mo sọ jáde bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe ìwé láti wọn ṣe láti lo dpo bíi system àti mọ́ra system gbogbo wọn máa ń yìn wọn ni lọ́wọ́ àpẹẹrẹ aṣáájú wọn ni ó rí báwọn àwọn akọ́lá àgbẹ̀ àwọn yóò gbé lọ́wọ́ àtẹ̀lé wọn àwọn àtẹ̀lé wọn máa ń wọn lábàbà wọn mú lè àìfihàn máa lé àwọn tẹ̀lé sinadà lẹ́kọ̀ọ́ àwọn pè wọ́n láti lẹ́kọ̀ọ́ àwọn lọ́yẹ̀ wàdà àwọn mọ́tẹ̀lé fúnra wo akéwù àtàwé àwọn Nàìjíríà ọmọ ọkọ ní ayé ni bí wa àwọn ọjà gbọmọdé gẹ́gẹ́ bí sófò àdìgbọ́lọ́ bá fúlàní kọ́ lọ pa fúlàní tẹ lọ bá gẹ̀gẹ́ òfò lásán ni tí ìbá ṣe pé bóyá àwọn náà kọ́ àti torí àwọn kẹtì ńlá ṣe tó bá gbé lọ bí ẹjọ́ ẹ sẹ́wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ́ẹ̀ DSS wàá fi ìbátẹ́ wọlé ìwọ́n tó lọ́ọ́ lọ́ọ́ ìbá àwọn kẹtì tánú mọ́lẹ̀ tọ́tọ̀ mọ́lẹ̀ lọ bá wọn mọ̀ àwọn náà múlẹ̀ inú ìgbó alọ́sọ̀bẹ̀ alọ́sọ̀jọ́ rẹ̀ tó bá ti mọ̀ ní wà lọ mú wọn kó mọ̀ wá ọba àbàwọn wa tí bá lè bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí àwọn tí ń bẹ́ẹ̀ wọ́n lé báwọn báwọn wọn ọ̀tí gọ́ọ̀mẹ̀tì sọ tí bàbá láfẹ́ mi kí DSS àbí ọlọ́pàá kọlọ báwọn tọ́pàwọn wọn wọ́n bọ́ọ̀lù àwọn nílò ó ní ìlọ́bẹ̀ bọ́ọ̀bù ọkọ̀ ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi kan náà ni ẹ mú lọ́dọ̀ ìfowópamọ́ sànù ìbá yẹn ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn àrẹ́tí bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbọn náà mọ̀ ṣé ìbá wọ́n yí wá lójú àwọn ibi DSS tún sọ ìbọn yìí àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn ìṣẹ́ ìwé ọ̀daràn àwọn àpààyàn síbẹ̀ jù ọ̀pààyàn yìí ìwọ̀n pa Fúlàní ojú kọ́mọ̀ ìlú wọn tó ẹ bá àwọn ọlọ́pàá ìbáyà ọlọ́pàá lọ́wọ́ Fúlàní láàyè á sì fi ẹlẹ́pàá ọlọ́pàá ní wàá sọ ìtọ́rọ̀ ọ̀rọ̀ ajẹmọ́ ẹ àwọn àná wọn àbá àwọn àṣírí àwọn àyè lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ lọ́pàá nínú bó ṣe wà wọn amákàtí bá wọn bá wọn nínú bó ṣe wà wọn ọlọ́pàá wọn fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ bá wọn ó wá àbíṣà àwọn ọ̀sán tí mo fi ràn wọn òṣèré tó wọn tó bá ní bàkàkà wọn àwọn wàláhì tàlá tí wọn lè láyé láyé láwọ àbí tí wọn ṣe ọmọ kọta àwọn àwọn tábìlì wọn lẹ́yìn ìbọn wọn ní kọrọ aṣọ tí yóò sì rọ tọ́lá tó bá láàrín lọ́wọ́ tábìlì bá òfin bá wọn aláyè lọ́rọ̀ àdáwọn náà sọ ọ̀làdà kọrọ àwọn aláàṣọ ọ̀làdà a máa sábà ní ojú sẹ́mà tára wà bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ àwọn ọ̀sán àwọn ọmọdé wá sá lómi ọba tó nìmọ̀ yẹ́kọ̀ọ́ wọn bá ṣe náà bí gbogbo ẹgbẹ́ sọ́ọ̀bìsì bí bilérì eléegun bí bilérì olóòsà bí bilérì àwọn tó ń dámi yóò ọ̀rọ̀ sàlẹ̀ mẹ́rin tó bá ṣe ògùn wọn àwọn ìlànà sọ́ọ̀gùn fún láti ẹbí ẹgbẹ́ sọ́ọ̀gùn fún ẹgbẹ́ alẹ́pẹ̀ta àwọn olùyọ́sọ̀ bá wà tó gbìyànjú alọ́ bá yé sí àwọn ẹgbẹ́ yìí tẹ́ ìrìnlẹ̀ àkàrí tí ń jagun tí ń jábọ̀ wọ́n mú sí wọn láwọn olóṣèlú olóṣèlú ní bẹ́ẹ̀ yìí tẹ́lẹ̀ ìgbà fún olóṣèlú mọ́ ọdún nípa ọ̀díjẹ̀ ìlú ṣùgbọ́n olóṣèlú àmà àpéyàn láì ẹ bàbá tó kó yẹn kó yẹn reality tá a mọ̀ rí ẹ máa wọ́n bó sẹ́wọ̀n over 30% rẹ̀ ló súnmọ́ bí tàbí súnmọ́ bẹ́ẹ̀ nàdẹ́kọ̀ ìtẹ́ bá tọ́ka wọn ògbóró àwọn tí wọ́n jánu ní kẹ́bí léèrè ta nínú yín tọ́kàfẹ́ lu ṣẹlẹ̀ tọ́kàfẹ́ pa àwọn ọmọ ọlọ́mọ pamọ́ DSS lọ ṣiṣẹ́ yín àṣírí yóò sì túbọ̀ yóò àṣírí yóò tù tí mo bá yóò náà ṣẹ́ra àwọn ọ̀daràn tẹ́sí fáàkì kẹ́gbẹ́ dáadáa kí DSS gbọ́sùn mọ́ ṣáàdì ní Niger ní Cameroon ní ààyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni ten train ten recruit àwọn ọmọ ogun táwọn operation tó jẹ́ special operation fún wọn wọ́n àwọn ọmọ ogun táwọn foreigner tí wọ́n lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní camp jẹ́ tó kí wọn wọ́n dẹ̀ wọ́n láti abroad fún wọn àti bá àti gbẹ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nínú wọn ìran mìíràn wà ń bẹ àti Cameroon o àti Sáàdì o àti Niger o lẹ́gbẹ́ gbogbo tó wí nísìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ àbí wọ́n sọ pé 90% wọn ti dà wọ́n lẹ̀ wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wọn dọ́là wọn ní fún wọn lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n kọ́ wọn tó máa yìnbọn káàkiri fún àwọn oríṣiríṣi à ń lò wọn fún ìbá ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ oríṣiríṣi wọn ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ láti lò wọn ẹjẹ ìfẹ́ lágbègbè Niger lé France kó ń bẹ wọn sì láwọn tiẹ̀ tó tún alẹ́ gbogbo African country tí wọ́n lé àwọn pípé yìí wọ́n làwọn fẹ́ fọ́nrínà mọ́ gbogbo tí wọ́n ti ní òfẹ́ fọ́nrínà mọ́ àbí bí fọ́nrínà wọn lè wà pọ́ńtì àwọn bíi Nàìjíríà ò ní èdè fọ́nrínà láyé yára àdúrà wọn káyì láti wá ní military base níbi ìjọba ọba house wọn ọba gọ́ọ̀mẹ̀ntì ọba gbogbo àwọn orílẹ̀-èdè báyìí iná tí wọ́n lorú àwọn wọn pé ẹ lọ́ mọ́ dà wọn láàmú wọ́n lè máa wá ràn lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé socialism ní tí a fi máa jẹun ìlú tí ọ̀gá ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi ọlọ́kànbalẹ̀ tẹ́ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tó láwọn bọ́sí wọn ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n rí lu wọn ọ̀tá wọn America 755 military base báràkì ológun 755 lórí àgbáyé Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ Nàìjíríà kí ló tó fi ní 755 Britain ó ní atm 300 France ó ní atm 200 tí wọ́n sì ní ìdásí máa náwó lé lórí tó bá dé àwọn invest lórí pé ẹ máa gbà wá pé táwọn ọba yóò sọ yín àwọn aráàlú làwọn ò fẹ́ yín ẹ ṣe máa sọ fáwọn olóòlù sọ́jà wa àlọ́lọ́pàá ti á ní àwọn tí wọ́n máa ń lù láti gbàgbé olùlù àbí bí wọ́n pa àwọn pé kẹta ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ àbí bí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn pé àwọn nídìí àwọn ìwúrẹ̀ làwọn yìí ẹ bá ti ń jiyàn gbé báńkò ní sílẹ̀ gọ́ọ̀mẹ̀tì ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ tó lè bá máa rówó lára wọn ọ̀nà táwọn ọ̀nà àwọn ọ̀daràn ni ẹlẹ́ẹ̀kejì tí àwọn ọ̀daràn kan ẹ̀ka kọ̀ wà lóhùn láyé kẹ́kẹ́ mo ti sọ́bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó fúlàní kan sọ lójú dáadáa wọ́n gbọ́rọ̀ rẹ̀ ojú ọ̀rọ̀ ní ti sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kójọ sójà tó bá ti jíra gbẹ́mbì ó ní gbogbo àwọn tí wọ́n wà kìí sí fúlàní Nàìjíríà kìí sí Haúsá Nàìjíríà kìí sí àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bí Chad bí Niger kankan náà ti wá ó ní kódà tí wọ́n máa ń pè tó tó máa jí fúlàní náà bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa ń pè àmọ́ gbọ́ tí wọ́n sọ pé
àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé wọn náà máa sábà bọ́ dáadáa léde o àwọn bí àwọn jẹ́ kó ìlànà jẹ́ wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn ọmọ lífù lù wọn ẹ lọ́wọ́ dáadáa àwọn ajagunta ni kò sójú òní hàlà wọn ajagunta ni wọn yìí wọn lẹ́sìn nítorí pẹ̀lú wọn Islam lọ gbàbẹ̀ láti lè máa jókòó mùsùlùmí àbí wọn fi máa mú abáṣẹ́ múra lù wọn náà lẹ́sìn ìfẹ́ múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà ẹ̀ṣẹ̀ wọn ni kí wọ́n fi ẹran jẹ̀kọ́ tábà ń dọ̀ ọmọ bẹ́nu Yorùbá náà ọmọ bẹ́nu Ìgbò náà ọ̀daràn náà pè lọ́daràn onídìí sọ pé ìyàrá lọ́daràn tí Yorùbá bá jalè àlùkò Yorùbá ní jalè ní Yorùbá bá jiyàn pé sẹ́yìn ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀ ìmọ̀ lòyàn ni sẹ́yìn ìdìbò lórí ọ̀rọ̀ ẹlẹ́ni ni ọ̀daràn lọ́daràn ẹ̀ má pè ìran ẹ̀fẹ́ da Nàìjíríà wà wípé ẹ̀ má pè ìran sẹ́yìn ìdìbò àwọn bí sùn ọ̀dọ́ pa ìran ní ìlú wọn. àwọn ọmọ yín ló invest jù nínú wọn orí wọn kàwé ní Kánò láti gbèrèsè ọsùn kan bẹ Kánò gbogbo wọn náà 99% náà ọsùn yẹn ọmọ Haúsá ni ọmọ Yorùbá ló sì ní. tí wọ́n bá ń pa àwọn níbí wọn ò ní pa ìran ọ̀daràn lánìkẹ́ lọ ìfẹ́sì ẹsìn pa ọlọ́pàá náà má ṣe ìdájọ́ ọlọ́pàá ó ní iṣẹ́ tó pọ̀ tí ó ṣe lórí kóhùn tó sọ pé bó ṣe rí rè ọlọ́pàá bá múnisìn tó ti mọ̀lẹ́ yóò ṣe fẹsẹ̀ láìsí àgbélé òfin lọ́wọ́ yóò wà àwùjọ tẹnu rẹ̀ tó bá dáa èyí wà kó wọ́n ṣe àti ìdájọ́ fún wọn kà wá lọ ọkàn lọ súnlé wọn ná ó sọmọ sáàsì wọn ná ọ wà ní pé ọjà àfihàn wákẹ́sẹ̀ ìbálò ọjà fún ìwà wíńdáǹsì tó gbé ọjà dé nífẹ̀ẹ́ mọ̀tẹ́kẹ́kẹ́ ìfẹ́ tẹ́ ń jagun tẹ́ ń bagun gájẹ́ tó bá gbọ́n náà ni owó ìrírí náà ti ń dọ̀ láàmú dé sí ìyẹn ọgbọ́dọ̀ rẹ́jísítà àrùn security ìwé ọba yìí jẹ́ ayé tó ń bẹ́ ẹlẹ́yìn ọ̀dẹ̀ tẹ́ ń ṣe jagunjagun nípa wa ẹ̀rọ fara ìmọ̀lẹ̀ pẹ́sẹ̀ tó fẹ́ nílé ìdíje ẹ̀sọ́ bí alọ́ta ti lọ́pàá yẹn àwọn tẹ́yìn wí ìyá aṣọ bí tí wọ́n lọ́ta ti lọ́pàá yẹn alẹ́ bẹ́ẹ̀ máa fi wé láfíà wáwé ẹlẹ́kọ̀ọ́ ní àfikọ́ mùsùlùmí ni a ṣé dàbá kí Muhammad afa àtẹni ẹni wọ́n júwe ẹ̀sìn tí ẹ̀kẹ́lẹ̀ sí wọn kẹ́ tó lọ́jọ́ alàbá wọn àbíkà pásítọ̀ ìdọ́jẹ́ kíṣẹ́ ni wọ́n sọ̀rọ̀ sọ́ọ̀sì èmi mọ̀ sáàsì mọ̀ wáyé ọmọ àfáà ni mí ọmọ ọba ni mí ọmọ ìlú wo ni mí àrílù ọ̀gá tó dìde tó ní wọ́n pàmò lọ́tẹ̀ pa àbíọ̀gá ètò tóbi dùnú sígájú ìlú ìran ẹ wá sọ ìwò tó di wọ́n máa yìn wá ní ọlọ́pàá yìn wá ó dà sọ́jà ti máa ń tọmọ ìlú yìn wá DSS yìn wá àwọn olè bá rẹpọt kankan lọ́dọ̀ anybody àwọn máa lọ bá wọn ní ọ̀gá á sì lọ sí meeting tàbí káwọn invite wa àná fún ẹni information àjọ sí ni wọ́n máa ń gbọ́dọ̀ pé oníyìí ti dára tó ní wọ́n dà pọ̀ lórí social media fẹ́ẹ́ wọ́n kàn fẹ́ sọ fún wàhálà pé ẹ̀rọ máa gbọ́rọ̀ wọn tẹ́ bá ti débẹ̀ kan wọ́ọ̀dà nù wèrè ń sí ẹlòmíì ìyá kan bẹ pé kò tí àbúrò tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ ni yàtọ̀ máa jábọ̀ náà ni wọ́n tó sì lé ọwọ́ sọ̀rọ̀ àwátà wà ní ìkànnà àrùn ni tó náà pàrọ̀ àbẹ́rẹ́ mú tí ọlọ́dá security lẹ̀ wọ́n mọ̀ security wa ọlọ́fọ̀ ní dóbi jáde ó ti bẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀dẹ̀ lásán. ẹ̀yin èèyàn ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o Yorùbá ní tí ó bá dójú ṣíṣu fùrọ̀hálà òun ló fà á tí olóyè Sunday Igboho tó fi ní pé ó yá òun ti ṣetán báyìí láti máa dárúkọ gbogbo àwọn politician tí wọ́n sọ̀pọ̀tì àwọn ajínigbé wípé gbogbo bóun ṣe ń gbìyànjú láti wọnúgbó tàbí láti fọ ilẹ̀ Yorùbá mọ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé síbẹ̀síbẹ̀ àwọn gómìnà kan wọ́n máa ń yarí mọ̀ ni èyí ló mú pé olóyè Sunday Igboho tó fi ní pé àwọn gómìnà tó jẹ́ pé wọ́n support àwọn ajínigbé yìí ó yá pé òun máa dárúkọ wọn báyìí báyìí orúkọ wo ni olóyè Sunday Igboho dá ẹ bá mi wo fídíò yìí ẹ má skip ẹ rárá àyà ẹ̀yìn náà lẹ́nu. mo ṣe fídíò kan ní nǹkan bẹ́ẹ̀ bíjọ́ mélòó kan orí mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ politics ni ó dẹ́n dùn mí lọ́kàn pé wáyé táwọn olóṣèlú wọn fi play game wọ́n fi play politics ni lọ́dún ìgbà táwọn kan bá bàtà dáná ń ṣe protest kan tó já àwọn olóṣèlú náà sáyẹn lè àwọn ilé kan fẹ́ ń wá ohun tó ń jẹ ọ̀rọ̀ tó ló ń ṣe human right tó ń sọ politician ni ọ̀rẹ́ tó wà ló ń ṣe human right ọ̀rọ̀ ìdàrú yẹn kí ni assurance pé tí ọ̀gá bá dépò yẹn ò ní wọ́ọ̀sì ìjà àwọn tó ń gbà wọ́n ẹ̀rí pé nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù pé àwọn ẹ̀ta kan lè mo bẹ̀rẹ̀ kí ní ẹni bára pa mi báyìí ọmọ òkùnkùn ọmọ olóṣèlú ni mí ó mọ̀ ń tẹ̀lé wọn dáadáa ìfẹ́ lè sọ pé kò sí nǹkan tó kẹ́mi pẹ̀lú ìgbà tó ṣẹlẹ̀ bọ́mọ kẹ́ jókòó nílé àwọn ẹ̀ka ìlú wa mọ̀ bàbá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jí ẹ̀gbẹ́ ní bára pa mi wọ́n pààyàn wọ́n ṣe báyìí pé kó láwọn ti pa wọ́n bàtà yìí lóòótọ́ mi ò gbọ́ ọmọ ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ́bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà mẹ́ mo lè lọ́bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà mẹ́ kò sí kọlu ní o pé kódà àmọ́ nǹkan ọlọ́pàá pé àmọ́ ọlọ́pàá ló ti pààyàn mẹ́ tí ó sì ń kẹ́kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n lọ bọ́ ba ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọmọ òun gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ ń gbà ó ló ń gbó lọ fún fúnra òun ló tó gbọ́ wọn yẹn wa ẹ wá sẹ̀ nǹkan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá tí ń dẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò bí kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè ní tèkì gbà yẹn ẹ̀sùn nígbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ̀kú lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀
ó tẹ̀ sí kò make sense ẹ̀ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń bá wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin yẹn ó wà lórí ètò ìkẹ́kẹ́ yẹn pọ́ńpì gbẹ́gbẹ́ àmọ́ torí wọ́n pọ̀ mẹ́rin yẹn àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mọ́ bàbá ìmọ̀ ògbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúgbà wọ́n á sọ fún ẹni tó lè dìbò sí kí wọ́n yẹn pé olóhùn sí kí Fúlàní gbogbo South West pé kí wọ́n bínú tó ṣẹlẹ̀ yẹn ó yẹ àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó pè kí wọ́n fi yìnbọn sí ìlànà ìtura èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n fún lọ́jọ́ méjì kẹ́kúrò mi èmi wá fún pé ká jọ gbé lálàáfíà ìgbà tí ẹni tí wọ́n sọ pé kì í wọ́ sọ àwọn wa délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lẹ̀ ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ yọ̀ wọ́n sí mi ó ti fi hàn pé ohun tí wọ́n sọ ń pa yín ọ̀fàn ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn fún ní support wọn takù nǹkan tí mo ṣe yẹn kó tó di pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn so ìyẹn lọ báyìí kó tó di pé Ọlọ́run lo àwọn bàbá wa àti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbé ìjọba ẹ̀mọ́ ọmọ ilé kò sí nǹkan náà ẹ mọ́ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ́ pa àwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense tá a lè ra àwọn ọmọ kan tó lè takù wọn wọn tó máa ń ṣe lé àdókò kí bàbá Tinubu bá accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé nsìn mo ti lọ Kogi gan mo lọ bá wọn sí meeting bẹ́ẹ̀ mo rí pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ fún bẹ́ẹ̀ no èso òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mi pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro abẹ́ ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká right there down ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ ọ̀pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ rí i pé mo ti rí minister of defence yẹn aṣọ pé kàn fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn wọn ń ṣe sìgìdì wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda sí lọ́wọ́ wọn lè ní wọ́n ti jí ẹgbẹ́ lókè akásá bẹ́ẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pààyàn bẹ́ẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù. ìjọba àwọn tó yẹ ṣe kó yìí. yes ṣe báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyé pé mi lọ bẹ̀ gbàtóyà wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá lè ṣe gìrìgìrì tó bá pa wọn làwọn àlejò kan pa wọn ok now no problem gbèmí mọ̀ pé wọ́n fẹ́ fi mọ̀ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ lọ́la ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù ni géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó ok now wọ́n sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbóni o àti Fúlàní àti Ìgbò ẹlẹ́ wọn káwọn wá dúró de wà mẹ́ kán kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọn lẹ́yìn tẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa náà máa bá yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò lè bẹ̀rẹ̀ o mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà ọmọ àti àṣẹ́ǹtì dìgbà wo gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ wáyé tí ò náà ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí wọ́n rẹ̀ gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀
ok mo arrange ìwé ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kankan kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jíyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ jíyàn gbé àwọn àyè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ mọ tó dẹ nìkan dẹ pé bọ kọ́ mọ̀ ní pé mo tún dọ́wọ́ o tó ṣe nìyẹn ọ̀pọ̀ wà lámọ́ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbòòrò tí mo dẹ́dẹ́ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyẹ́nsì òkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ́n táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìí ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé ṣé drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí níbi tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà ṣe lọ gbé wọn Canada nàbẹ́ wọn gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀jẹ̀ káwa tá faralẹ̀ ká wọ́n tí wọn kájọ jà kí gbogbo wa fi kéèyàn mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ̀ balẹ̀ kéèyàn mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ̀ sí pìpìpì gbogbo géèmù tó ń gbà yín nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ ìjìnà ẹwọ́ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí tó ti dà dìsẹ́ náà ni àmọ́ ọ̀fọ̀dún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní náírà something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 naira àbí 700 kìnnìkan ló fi epo lẹ̀ lọ ọ̀ṣọ́dà ó sì dọ̀dún mẹ́jọ láàrin bí àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́n expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n máa ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè báyìí sí yẹn mi ò lọ school mi ò kàwé ọmọ kà lákàá mi ọmọ Ìbàdàn ni mo kọlà tọ́lú fún mi Yorùbá ni èmi ò lè báyìí takò ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọmọlọ́mọ sọ pé ọpọlọ yìí ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́ ṣé tí wọ́n understand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn ẹ̀yìn sẹ́yìn jẹ́ta tí wọ́n láwọn kẹfẹ́ kóra ẹjọ́ fẹ́ mọ́ dàlú tẹ́tàrí blọọkì wọn for what bíbọ́ ẹ̀gbọ́n bò kọ́ yí jẹ́ wọ́n fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bí kankan ohun tí wọ́n jẹ náà wà tájẹ̀ là ń wá lókọ wọn wọ́n kẹ́ fa àwọn ọlọ́mọ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 400,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàlú wa kó sábẹ́ ẹ̀rọ orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká fọkà sádàrú ká lè kó alẹ́ ọ̀dà ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ́run jẹ́ ó bàjẹ́ fún yín ojú ọ̀dẹ̀ ní tì ẹni ṣiṣẹ́ láéláé gbogbo ẹlẹ́dì president ẹlẹ́dì gọ́fúnà lórílẹ̀‐èdè wa táwọn tó pé sẹ́rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè mo ṣe máa rí nìyẹn lágbà Ọlọ́run òkè Ògùndẹ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ò ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ agbára Ọlọ́run ní jẹ́ ká kú ẹni bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mì kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ẹ̀ ìwé yẹn dìde pé kí la wá jẹ president ìgbà jẹ 20 union fún ká lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ mú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ́ bá spark ní sin gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa stop lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ́ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ bọ́dà àwọn yàrá gbọ́ ju tí ruwa ẹ bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ náà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní gba security vote kí lẹ́ fi ń ṣe
kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe ta lè ń kó fún. God bless you my brother. Security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí ìjọba tí wọ́n ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet. state ò dé ní tiẹ̀. Ẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìjọba tí lọ́tẹ̀ kọ́ máa gbé lọ ní o. Security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe. Ṣé ọlọ́pàá lè kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè kó fún àbá fìgẹ́lá tẹ́ àbá àwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń pa àwọn yẹn jẹ àbá àmọ̀ tẹ́kùn ẹ̀kẹ́ ń pa àwọn lọ́wọ́ dà ẹ̀kẹ́ ń pèsè lẹ́fà àwọn yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ kó àwọn àsọmọ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn èlò sọ fún mi pé tó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣẹ́ wọ́n dẹ̀ jẹun ṣé tí wọ́n understand security for ti federal government ń gbé fẹ́yìn níbo lẹ́ ń kó sí bẹ́ẹ̀ fi le because ohun tẹ́ ń bílẹ̀ fún mi pé state governor ní bí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀ exactly ẹlẹ́yìn ní number one state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kí wọ́n lọ pa wọ́n mọ́lé lóru tẹ̀sí lè sọ pé kí wọ́n fi wálẹ̀ okay now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe ẹ̀ ń kó sápá ara yín ni bẹ́ẹ̀ bá kó sápá ara yín kí ló ń jí wa gbé fún kí ni irúfẹ́ mi wá nu gbé láti secure yẹn ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀ kọ̀ sí wọn dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóṣù sọ́jà ń fẹ́ fún DSS wọn ti ń fẹ́ ìjẹ́ kò lè ṣe wá. bóyá mo parọ́ mọ́ federal irọ́ dẹ̀ ń pa àwọn nìkan náà lóye àpò tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbáríkà tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ìjọba àjẹ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ sẹ́sìn lásán nǹkan tí mo mìíràn mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security fò tí federal government ń kó fún yín dẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí tá lẹ́ ń fún ìyẹn bí wọn ẹ bá mi bí wọn tọ́lá ilé bí wọn èyí bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún security abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security fún ti kankan o kẹ sọ káwọn abi federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn èyí lẹ̀ fún wọn ó kẹta ní ká bí Ọlọ́run ìjọba àjẹ fún gbogbo yín ojú òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ̀lé wa ń bẹ̀ wọ́n lẹ̀ ń kọ́ yìí tẹ́lẹ̀ ní ọba dé bẹ̀ ẹ ti di bí bàtà ti ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́lẹ̀ control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ sí president lé lórí àwọn ní kẹ́ mọ́ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ń ṣe gómìnà ìlógún ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dà ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòún dóyìí ẹ tí mo lù ní ọmọ pa wọn gbogbo ẹ ṣe fẹ́ mi kò dúró de president ó lóun ò ní àti ó ní because òun gba security force òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà ìwòlárí tó fún sírú tó gbèrò ọwọ́ ẹ̀ àwọn náà tó wá sọ di business wọn àmọ́ ní wọ́n jiyàn gbé lu àwọn ọmọ lọ́gbọ́ ńláńláńlá wa àwọn ní di kíníkà jet àwọn ní di lórí irọ́ sọ Ọlọ́run ìjọba ìjẹ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa write it down ẹni tá a bá fi sípò kan ajẹta mọ̀ pé kò ní jalè ẹ ṣe gan. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tó máa ń gbá ọgbọ́n ẹ̀sìn ìṣègbè òòsà and àgbọ̀ gbogbo nǹkan tẹ́ sọ àwọn dẹ̀ pẹ̀lú nǹkan tí a sọ fún gọ́fìnà gbàtàkà Adéwọlá nígbà tí synergy gbọ́dọ̀ wà yes láàrin federal government state government tó fi dé local government torí a lọ sí ìlú yẹn lánàá mo rí gbogbo ẹ lórí ọgbọ́n bá ṣe dé ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí àwọn tó yẹ kó súnmọ́ wọn jù ní àwọn local government because àwọn tó ń gbé ìlú yẹn ọ̀ṣà àwọn tó yẹ kó ń japẹtẹ wọn ṣe kí wọ́n ṣàfẹ́ gbélé ayé wọn pé káwọn ṣáà jí kọ́ jẹun káwọn lọ sóko àwọn kọ́kàn wọn balẹ̀ ọkàn balẹ̀ kò sí ọ̀lẹ́ ọ̀rọ̀ mọ́tò níbo lálága kásù bẹ̀yẹn wà ṣé gómìnà òrìlísì ó fálága kásù ní kọ́ bọ́ta kó sọ ká gbọ́. president local government fún is not really felt so wọ́n fún local government 5 million kí ni kò fi ṣe.
òun ọ̀dẹ̀ ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n yọ láàárọ̀ la. ó padà sí ọwọ́ ìjọba and gẹ́gẹ́ bá a ti ṣe wà nígbà tí a ti gbọ́ tí ẹ ní ẹ ti ń put up a security structure. Yes. ìwé ẹ̀kún àwa náà at the level of NAS we also tell the federal government Thank you. to give the necessary support for this outfit because ìjọba náà ò lè dá ṣe. bẹ́ẹ̀ ní everywhere ìjọba ò lè dá ṣe. ẹ bá wo àwọn advanced country kan wọ́n ní private security structure tó jẹ́ pé ọwọ́ àbẹ́pọ̀ tún ṣiṣẹ́ fún Government. ẹ̀ máa ṣe kíni because àwọn tó mọ ìlú ó dàbí ìgbà tí president Tinubu tó wà ní Èkó tó create Labour Woodwash nígbà tó ń ṣe gómìnà lẹ́kọ̀ọ́ Labour Woodwash yẹn gbà yẹn àwọn tó wà nínú àdúgbò ló máa mú bóyá wọ́n á máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ nínú àdúgbò wọ́n á máa get information wọ́n á máa fún wọn lọ́pọ̀ tí èèyàn bá lè dá lọ ẹ̀sùn fún lọ́pọ̀ information lọ́pọ̀ lọ́ fi ṣiṣẹ́ so ó jẹ́ kí gbogbo àwọn local area yẹn wà secured because àwọn agbanipa yìí wọn wá sí town. bẹ́ẹ̀ni wọn wá sí ìgboro. inú oko yẹn náà dúró sí. ẹ bá rí agbanipa tó bá wá kidnap nígboro yẹn ṣe bandit. àwọn kì í ṣe bandit. àwọn yẹn àwọn ẹrú kú gbòòrò ní. hostage yìí làwọn yòókù. àwọn yóò fẹ́ jẹun ni. bandit yẹ̀wọ̀ gbòòrò wa. inú àwọn inú oko yẹn náà dúró sí. ibẹ̀ dẹ̀ ni ó bá ó nídìí kí a wà kó secure because nísìnyí wọ́n ti tọ́ wò báyìí. wọ́n ti dùn mọ́ wọ́n ti gbé student wọ́n ní kí wọ́n ṣe wá gbé student ní south west everywhere dàrú. gbogbo everybody ní àlegbà ó ní bẹ́ẹ̀ àjà àlàfo táwọn àjẹsọ pé lọ́tẹ̀ yìí àti ìfẹ́ tó pé à ń dí ọ̀nà à ń block ọ̀nà ní pé tábà tó bá jáde ẹ̀ sì dá block gbogbo àwọn terrorist tó kó ọmọ wa dání yẹn wọ́n á fi government gba sunday pressure. bẹ́ẹ̀ni negotiation tó máa máa bèrè. ẹ bá ń pàṣẹ fún mi. negotiation tó máa máa bèrè. àwọn gara. ilé fún ìjọba wa láti achieve and ìjọba máa wà under pressure. láti kówó yẹn sílẹ̀ fún kówó yẹn àbí kò tó bá bèrè láti kó sílẹ̀ tó bá dé ti rí gbà wàhálà ti dé. kínú wọn ti dùn tó lọ ká máa expect wọn ní ibòmíì ní south west ní Èkìtì lọ́la God bless my brother wọ́n tún jẹ́ bẹ̀tẹ̀ lọ́kìtì wọn lọ yá lónìí. bọ́ tí gbogbo wa bá dúró ká jẹ́ kó mọ̀ pé a support nǹkan tẹ́ ṣe yẹn agbára nípa yìí ìjọba wa gbọ́dọ̀ pa yín ni. bẹ́ẹ̀ni. ta dẹ̀ bẹ̀rẹ̀ tí gbọ́dọ̀ rí pé ọ̀rọ̀ tó wà lẹ́nu wa is telling the government that we support you to kill these people we support you to finish these people and rescue our people. tí a bá rí pé ìjọba ń gbégbèsè I believe pé kí Nigerians can support our security. Yes. Okay. Our security and try. Security ò try ni wọ́n lọ sínú gbó tí mẹ́ta lọ tẹ landmines. Tó lọ pa wọ́n dànù. Kíni yẹn ó dá àwọn kùtùkùtù wáyé ni. Family. Àwọn yẹn náà ní God bless àwọn náà ní family. Àwọn sójà tó kú síbẹ̀ yẹn náà ní family. DSS tó kú síbẹ̀ ní family. Ọlọ́pàá tó kú síbẹ̀ ní family. Kátó sọ pé àwọn àmọ̀tẹ́kùn inú mi ló gbé gómìnà náà ní tuwọ́dẹ̀ làmọ̀tẹ́kùn tó kú. Ó ti kú. Kọ́mi ọ̀bẹ lè pọ̀. A ní ọmọ a ní ìyàwó ní kìnìtàn tó jẹ́ pé àwọn ọmọ wọn náà akẹ́kọ̀ọ́ ni wọ́n náà. So level tàti wà yìí wọ́n ṣe level òṣèlú and nígbà tá a sọ̀rọ̀ lánàá fún take politics away gómìnà náà dé sọ fún ẹ pé àsìkò yìí ò ń ṣe àsìkò láti fi ọ̀rọ̀ yìí ṣe politics pé kí everybody ká má dípa eléyìí ń blame eléyìí mọ́ eléyìí ń blame no everybody should come together and coming together ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi ń ṣọgbọ́n gbà mí kí wọ́n pe everybody anybody tó bá ní òun mọ ọ̀nà òun mọ ways láti secure ìlú yìí ní Nàìjíríà ní south west because nǹkan tó bẹ̀rẹ̀ láti north. tó ti wá ń wọlé wa. tó wọ Kwara ọ̀dọ̀ wa ló ṣe tẹ́lẹ̀. tẹ bá fún táwọn tí mo lé wọn bára báyẹn gbogbo ẹsìn wẹlu ni. but wọ́n rí i pé gọ́ọ̀mẹ̀ntì kan support àwọn láti bá mi jà. wọ́n fi Kwara ṣe testing ground wọ́n dẹ̀ jẹ́ fi Kwara ṣe testing ground lọ́sìn wọ́n ti wọ south west wọ́n ti wọlé Èkìtì báyìí àwọn ọmọ kan yìí wà tó kú láti jọ àwọn tí kò mọ́ lè sí wọ́n dẹ̀ sọ pé wọ́n àdúgbò yẹn. àwọn tó kú ní ìbẹ̀rẹ̀ security sọ pé àwọn ti round wọn ò lè jáde advance but wọn ò lè àtàkì wọn torí àtàkì sẹ́lẹ̀ tó àtàkì jẹ́ ọlọ́fẹ́ pa bàbá náà pa ẹ̀ sọ pé so tí security bá sọ àwọn ọ̀kan bẹ́ẹ̀ fún wa táwa náà dẹ̀ ní pé ẹ̀sán fọ̀ ní ọ̀ tí wá wá ní pé láti ṣe advocacy in the right way kí àwọn people yóò fi because they are on social media. Bẹ́ẹ̀ni. Those criminals are on social media. They are seeing everything we are doing. So àwọn tó fi ń ṣe òṣèlú fine for them. Gbogbo wa náà lánàá mọ. Gbogbo wa la níyà. Tó bá ti kàn tó bá jẹ́ family wọn níwájú bóyá bó ṣe máa ṣe òun ni wọ́n ṣe ṣe. So we at the leadership of NAS our interest ní òṣèlú tẹ́lifọ̀dì ṣe. Yes. Our interest is that gbogbo nǹkan tó bá gbà kí wọ́n ṣe kí àlàáfíà kó wà ó ti ṣe pé àti gba ọmọ yẹn kó gba ọmọ yẹn ó ṣàti gba wọn nìkan kí wọ́n gbà kó dẹ̀ make sure pé owó àwọn pípù yẹn owó òfin pa wọn. Exactly wọn gbọ́dọ̀ lọ. nǹkan tí a fi lè fi ọwọ́ rọrí sùn nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. a bá continue láti fi pressure
threatening government jù tí government bá lọ negotiate nǹkan ńlá fún wọn tó sáà gòkè for period ẹgbàá ó ti dọ̀bẹ̀ nìyẹn ó dọ̀bẹ̀ fún wọn nìyẹn o. So we'll do our statement, we'll do our speech. We encourage the government to engage the Ireko security network further and let them do all the activities and let it. This government, this security, present security structure we have in this country. Àwọn lọ yanjú gbogbo ọ̀rọ̀ àìpògùn pààyàn kiri ní bẹ́ẹ̀ni tí ó lè sí kankan mọ́. This is my brother from the southeast. When was the last time IPOB has killed or kidnapped people in the southeast now? It is not. I think they are trying to reduce it. It has reduced drastically. That is what we call sincerity of purpose. We saw how did he resolve? The governor of Anambra stood his ground that Every Monday. That Monday sit at home. It cost him to lock down the market. It cost him to go head to head with those people. So we cannot reduce the capacity of governors when it comes to securing their state. The same way we cannot reduce the capacity of the federal government. Every state town made by the chief of the down and we are seeing what the military are also doing against the ISWAP, the Boko Haram, the way they are pumping and doing everything to them. Call bomb our bandits, you know. Who see cotton put bandits for terrorists. They should be treated like terrorists. So lágbára Ọlọ́run fún wa ṣe ẹni mo pọlọ wa jẹ́ kí àwọn ọmọ wa àwọn olùkọ́ wa kí wọ́n padà sí àárín. So ẹ jẹ́ yan kan gbòógì when we talk of security structure we know your history we know your record àṣẹ lókè àwa nìbàdàn ẹ jẹ́ ká tún gbọ́ ní ẹnu tẹ̀yìn náà nǹkan tá a tún gbọ́ yìí náà a tún sọpọ́tù àwọn nǹkan tá a ti gbọ́ àwọn tó kọ síta sí ìgbà pé nǹkan báyìí báyìí ló tún ṣẹlẹ̀ òkè ìjọba ṣe kí ni kọ́ bá wa ṣe One day, yeah, for his enemy. Baba o. Olúwa dá bàbá sí fún wa. Baba o. Olúwa dá bàbá sí fún wa. Àní bàbá kan, bàbá rà tó mọ̀